بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo ẹ̀yin mùtúmùwà ni mò ń kíkọ́ àbọ̀ sórí ètò títúmọ̀ àlùkùránì sí èdè Yorùbá. Rabbi gfirli wa tub alayya innaka anta tawwabul ghafur. Allahumma rabbana la ilma lana illa ma 'allamtana wa anta Allahul alimul hakim. Fa'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana li'annaka antal alimul hakim. Ibi tí à ń lọ kò yàtọ̀ sí àyà tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. Eléyìí ló máa jẹ́ phase 3 ìtumọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ 125 nínú Suratul Baqarah tí í ṣe ọgbà ọ̀rọ̀ orí kejì nínú Al-Qur'an, níbi tí Ọlọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ báyìí wípé a'udhu billahi minash shaitonir rajim wa idh ja'alna al-bayta mathabatan lin-nasi wa amna واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. níbí báyìí Ọlọ́run ọba ó fi ń yé wa wípé òun lòún ṣe ilé ọ̀wọ̀ ni tí ń jẹ́ Kaaba ní ibùfàbọ̀sí fáwọn èèyàn, tó jẹ́ wípé kò sí bí ènìyàn ṣe lè wá ṣe hajj àti umura tó àyàfi kí Kaaba sá máa fà lọ́kàn láti máa wá lóòrèkóòrè. Ọlọ́run wá fi kún níbẹ̀ wípé wà ámna, ibi tá a dẹ̀ ń lọ gangan nìyẹn, eléyìí gan la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Wà ámna, bí a ṣe ṣe ní ibùfàbọ̀sí fáwọn èèyàn, bẹ́ẹ̀ náà ni a ṣe ní ohun ìfọkànbalẹ̀ fún wọn, ohun ìfàyàbalẹ̀ fún wọn. Gbólóhùn tí Ọlọ́run bá sọ ń bẹ̀ yẹn wípé wà ámna, òun la ṣe rí wípé ní àkókò pre-Islamic era àwọn Lárúbáwá ẹlẹ́bọ, bí ẹnì kọ̀ọ̀kan nínú wọn bá pàdé ẹni tí ó ṣekú pa bàbá, ìyá, mọ̀lẹ́bí kankan nídìí Kaaba, yóò fi ilẹ̀ kò ní ṣe kankan fún un. Pẹ̀lú bá a ṣe mọ̀ wípé àwọn Lárúbáwá wọ́n jẹ́ ẹ̀dá tí wọ́n gba ẹ̀san lára ẹni tí ó bá ṣàìdá sí wọn. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà, bí wọ́n bá pàdé ẹni tó ṣàìdá sí wọn yẹn ní ìdí Kaaba nígbà yẹn, wọ́n á fi ilẹ̀, wọn ò ní ṣe nǹkan kan fún un, wọn ò ní gbẹ̀san lára ẹ̀. A wá rí wípé gbogbo haram agbègbè Mẹ́kà pátá ni Ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ yìí inú ẹ̀. Ọlọ́run jogún security àti harmony fún haram Mọ́kì. Ànábì Ibrahim lọ́lọ́run bá lò láti fi sọ Mẹ́kà di haram, tí Ọlọ́run bá sì tún wá lo ànábì Muhammad sallallahu alaihi wasallam láti sọ Medina di haram. Haram ti Mẹ́kà là ń sọ nípa èyí o, níbi tó ti jẹ́ wípé ẹni tí ó bá wọ aṣọ ihram, Ọlọ́run ṣe léèwọ̀ fún láti dọdẹ wild animals. Kò lè dọdẹ àwọn ẹran oko inú igbó. Kódà bó bá jẹ́ wípé ńṣe ni Ọlọ́run bá fi àdánwò tẹ̀sí ẹ̀, kò lẹ́tọ̀ọ́ láti sọ wípé òun máa dọdẹ rẹ̀. Òun náà ló fà tó fi jẹ́ wípé ẹni tí ó bá gbé aṣọ ìhìrámù wọ̀, yálà umura ló fẹ́ ṣe o tàbí ájì ló fẹ́ ṣe o, tó bá rí nǹkan kan nílẹ̀ ní haram, kò lẹ́tọ̀ọ́ láti mú kó má sọ wípé òun rí fà.
torí wípé tó bá irú nǹkan bẹ́ẹ̀ yẹn òfò ló he. Kódà ẹni bá wà nínú aṣọ ìram kì í gé igi ní haram. Ó ṣẹlẹ̀ wípé ìyá kan lára àwọn alálàájì ní ìgbà tó kọjá ó wá síbí, ó wá rí ewéko kan lára ewéko tó mọ̀ wípé òun máa ń lò ó ní Nàìjíríà.